wà, ọ̀rọ̀ rẹ̀ ní níbẹ̀. Ayé níbi gbogbo wa ní nílò. Àdìmúlà yóò ti pé o láíláíláí. Banjo lágùnjú àfi gbéraga. Àìlẹ́tọ̀ eré ní gbogbo ìgbà. Oríkìrè tí a máa fi bọ́. Ọmọ wa ó wà lọ́nà tó wọ́. Tí o bá fẹ́ sùn, máa fi gbàgbọ́ àti fọ̀rọ̀ rẹ̀ fi ránṣẹ́ lára wa. Ire ni ó mú wa nítorí tí a nífẹ̀ẹ́. Èmi rẹ̀ dà kí o máa wà ní pẹ̀lẹ́pẹ̀. Ọmọ Àdìmúlà tí ó yẹ gbọ́, gbogbo ènìyàn ni wọ́n nífẹ̀ẹ́ sí, gbogbo wa ní gbọ́. Ọ̀rọ̀ tí ó rọ̀ láyé yìí á kà wá sí mímọ́ ìfẹ́, èmi ò ní sọ̀rọ̀. Oríkìrè tí a máa fi bọ́. Ọmọ wa ó wà lọ́nà tó wọ́. Tí o bá fẹ́ sùn, máa fi gbàgbọ́ àti fọ̀rọ̀ rẹ̀ fi ránṣẹ́ lára wa. Àlà fún wa pẹ̀lú Orísun. Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin ọ̀rẹ́ wa àti olólùfẹ́ wa. Mo mọ̀ pọ́pọ̀lọpọ̀ a máa wò pé a wo ohun tó fẹ́ sọ àbá wo ohun tó fẹ́ ṣẹlẹ̀. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú, a kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè, ọba tó ní kójú tuntun ra rí, ọba tó jí wa sí mọ́lẹ̀ àlàyé. Gbogbo ọpẹ́ wa a gbé fún Elédùmarè. Mo sì bá gbogbo ẹ̀yin àgbààgbà lọ́kùnrin lóbìnrin, gbogbo ẹ̀yin ajúnilọ. Mojúbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, gbogbo ẹni tó ti ń sọ káwa tiẹ̀ tó lálàá pé bóyá á tiẹ̀ bọ́ sórí ẹ̀rọ ayélujára á mọ̀ sọ̀rọ̀. Mojúbà gbogbo yín pátápátá. Mo kí lọ́balọ́ba, mo kí lóyè lóyè, mo kí gbogbo baálẹ̀ baálẹ̀. Mi ò lólódì kankan o, mi ò dẹ́yẹ sẹ́nì kankan. Mo sì ń súre fún gbogbo yín gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ oníkálukú yín pé ohun tó bá tọ́ sí yín nínú ire àtèpè kí Elédùmarè kó máa bá mi ṣe fún yín. Elédùmarè á ṣaláàbò gbogbo wa, á wà pẹ̀lú wa. Mo ṣètò lánàá lẹ́yìn bí ọjọ́ díẹ̀ tí mo ti kúrò lórí afẹ́fẹ́. Ó dàbí pé àná ni mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí padà sórí ètò díẹ̀díẹ̀. Fẹ́yìn tẹ́ ẹ̀ bá mọ̀, ètò yẹn wà ńbẹ̀, ẹ lè lọ wò ó. Kò sí nǹkan púpọ̀ tí mo sọ ńbẹ̀ ju pé a kàn ṣe pé ká fi padà wá. Mo dẹ̀ sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan tó fẹ́ dàbí pé kùdìẹ̀kudiẹ tí mo rí, tó sì dàbí pé àwọn èèyàn wa kan wọ́n fẹ́ máa gbé nǹkan yẹn lárugẹ, ṣùgbọ́n wọn rí bí ohun tó lè ṣèpalára fún gbogbo wa lọ́jọ́ iwájú. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà gbogbo wa la máa ń fẹ́ sọ̀rọ̀ pé ìlú ò dáa, àwọn tó ń ṣèjọba ò dáa, ọlọ́pàá ò dáa, àwọn ológun ò dáa, àwọn aṣòfin ò dáa, agbẹjọ́rò ò dáa, a máa ní gbogbo ẹ̀ ò dáa. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa àìronú pé okùn olé gungun kó má níbi tó ti fà wá. Ibì kan lọ̀rọ̀ yẹn ti bẹ̀rẹ̀. Àwọn kan ńjọ́ kínní àná ni wọ́n kọ́kọ́ lo ọwọ́ agbára, ni wọ́n kọ́kọ́ lo ipò, ni wọ́n kọ́kọ́ lo ọlá mímọ̀ọ̀yàn tán fi àwọn nǹkan aburú kọ̀ọ̀kan lọ́lẹ̀. Àbí nínú pé bóyá èèyàn ṣẹ̀ṣẹ̀ ó ṣe ohun tí ò dáa, ó rúfin, ó yẹ kí ọlọ́pàá agbófinró kó mú. Ó wá mú, ó sọwọ́ kúdúrú, ó nawọ́ owó sọ́lọ́pàá pé kó gbà, kó jẹ́ kó mọ́ ọ lọ. Ọlọ́pàá gbà á, gbogbo ẹni tó wà ń sàkání wọn gbà náà tí wọ́n rí wọn, tó yẹ kán pariwo wọn síta kan sọ pé ohun tí ò dáa lẹ fẹ́ fìdí ẹ̀ lọ́lẹ̀ yìí, yóò ba ilẹ̀ wa jẹ́, yóò ba àṣà wa jẹ́, yóò ba ìlú wa jẹ́. Oníkálukú dákẹ́ ńgbà náà. Ó ṣeé ṣe irú ẹni tí ó ṣàṣemáṣe yẹn bóyá ọkọ̀ ló wà tó ṣe ohun tí ò yẹ kó ṣe pẹ̀lú ọkọ̀. Àwọn mọ̀lẹ́bí rẹ̀ tán wà nú ọkọ̀ wọ́n mọ̀ pé ohun tó ṣe ò dáa,
wọ́n mọ̀ pé ó lóhun tó fi sọ ṣùgbọ́n gbà tó ń fowó sọwọ́ kúdúrú sí ọlọ́pàá tọ́lọ́pàá ń gbà wọ́n rí bí àìda àwọn rí bí ọ̀nà àbáyọ táwọn ò fi ní jìyà ẹ̀ṣẹ̀. Nígbà tó yá ó lọ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ó di pọ́lọ́pàá náà rí i pé mo mọ̀ lè mọ́ sọ fáwọn èèyàn pé wọ́n ṣe nǹkan báyìí tí wọ́n bá fẹ́ kí n mú wọn lọ sí ibi tó yẹ kí n mú wọn lọ ó yá kan tú ọmọlúàbí wọn ṣe àbí kan sọwọ́ kúdúrú. Ṣé ti rí pé ó níbì kan tó ti bẹ̀rẹ̀ kó tó di pé ó wá ń fà ó gùn lọ síbi tó gùn dé. Bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ tí gbogbo wa tá a jọ ń wò yìí tá à ń sọ táwọn kan fi ń ṣe yẹ̀yẹ́ tán fi ń ṣẹ̀fẹ̀. Ṣé rántí pé mo dárúkọ mo sọ̀rọ̀ arábìnrin tí wọ́n mú tá a gbọ́ pé wọ́n ti padà fún ní ìdásílẹ̀ pé kán wá gba béèlì ẹ̀ lánàá títí dìgbà tí wọ́n ṣe ẹjọ́ tá a sì ń sọ pé kò sẹ́ni tó ní pé kán má múyàn tó bá ṣẹ̀, kò sẹ́ni tó ní kán má ṣe gbogbo ohun tófin bá ní kán ṣe fún, ṣùgbọ́n ẹ má fàágùn ju bí òfin bá ṣe sọ lọ. Gbogbo ohun tó bá sì lòdì sí òfin tófin ní ẹ gbọ́dọ̀ ṣe fún èèyàn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àgbà wọ́n ní amúni ń jẹ́ amúni, èwo ni tí o ò ní bọ́ ń bẹ̀. Ọlọ́pàá èwo ń tèpè. Gbogbo ohun tó bá ti jẹ mọ́ pé bíi pé à ń fọwọ́ tẹ ẹ̀tọ́ ọmọnìyàn lójú yàtọ̀ sẹ́ṣẹ̀ téèyàn ṣẹ̀ ta ní kó wá sọ tẹnu àbí kó wá jìyà ẹ̀ṣẹ̀, òun là ń sọ pé ẹ má jẹ́ ká máa bá wọn pariwo ẹ̀, ẹ má jẹ́ ká máa bá wọn lọ́wọ́ sí i, ẹ má jẹ́ ká máa bá wọn wò bí ohun tó dáa nítorí pé bóyá ẹ̀ ń tán ń ṣe é sí a rò pé ó ṣe nǹkan tó dùn wá àbá rò pé ó ṣe nǹkan tí ò dáa sí wa àwa rò pé Ọlọ́run tiẹ̀ mú kán tiẹ̀ bá wa fìyà yẹn jẹ. Ìyà tẹ́yìn rò pé ẹ fẹ́ kán fi jẹ́ torí ibi tí ara kan yín dé, ibi tínú bí yín dé tẹ́ ro dídùn fọ̀n tẹ́ fẹ́ họra kegun dé, tẹ́ fẹ́ gbẹ́ kòtò fọ́ ọ̀tá tẹ́ ń gbẹ̀jìn tẹ́ ẹ̀ ronú pé ó lè mọ́jọ́ ọ̀tá yẹn ni ó padà kó sí. Kò jẹ́ kẹ́ ẹ rí bí ohun tó jẹ́ pé ẹ̀ ń fi nǹkan kan lọ́lẹ̀ nìyẹn, pé tó bá dọjọ́ iwájú tẹ́ ẹ fi lọ́lẹ̀ yẹn wọ́n ó ṣe sẹ́lòmíì tó jọ́rẹ̀ yín, wọ́n ó ṣe sẹ́lòmíì tó jára lé yín, kódà wọ́n lè padà wá ṣe sẹ́yìn gangan. Ṣégbà yẹn lẹ wá fẹ́ máa pariwo pé ohun tó ń ṣe ò dáa, ó tá à ń tọ́ka sí nìyẹn. Kí n tó mẹ́nu kúrò lórí ẹ̀ tó rọ́rọ̀ yẹn ò tíì tán bóyá pé mo sọ fún yín pé a ṣì máa sọ̀rọ̀ lórí ẹ̀ dáadáa ṣùgbọ́n ohun tó gbé mi wá lónìí gangan ó ní béèrè tọ́pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ bi mí nípa pé kí ni mo rí sí ohun tí à ń gbọ́ awuyewuye tó ń lọ káàkiri lórí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Ṣà wípé bóyá wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú, wọ́n darapọ̀ mọ́ APC, wọ́n darapọ̀ mọ́ APC, ṣé wọ́n ṣe Yorùbá Nation mọ́ ni, ṣé wọ́n ṣe Yorùbá Nation. Mo mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ bi mí gẹ́gẹ́ bí mo ṣe sọ, ìfẹ́ tẹ́ ní sí mi ló jẹ́ kẹ́ ẹ bi mí. Ìhà tẹ́ rò pé mo kọ sí ọ̀rọ̀ yẹn àti bẹ́ẹ̀ ṣe rò pé mo ṣe nífẹ̀ẹ́ nìyẹn sí ló fẹ́ jẹ́ kẹ́ ẹ fẹ́ gbọ́ tẹnu mi nítorí pé ẹ fẹ́ mọ ibi tẹ́ ẹ fẹ́ tò èmi náà sí, ẹ fẹ́ mọ irú èèyàn tèmi náà jẹ́. Mo sì mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n àrékérekè láti lè sọ pé ṣe bá ti sọ tipẹ́tipẹ́ tẹ́lẹ̀ náà pé òun náà èèyàn báyìí ní báyìí ló ṣe rí, ó ń dọ́gbọ́n ni, ó ń díbọ́n sápamọ́ ni. Ọpẹ́ ní fọ́lọ́run. Oníkálukú ló ní ẹ̀tọ́ sí ohunkóhun tó bá léròǹgbà ẹ̀ lọ́kàn. Níwọ̀nba àgbà tó o bá ti fẹ̀sùn nǹkan tí mi ò ṣe kàn mí, tó o parọ́ mọ́ mi lórí ẹ̀rọ ayélujára, àníjà. Kódà bó ń sọ lẹ́yìn mi, kódà bí wà táwọn èèyàn kan bẹ́ẹ̀ bá jọ ń takùrọ̀sọ tẹ́ bá ń sọ pé àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn mi, níwọ̀nba àgbà tẹ́ ẹ̀ bá ti fi bà mí lórúkọ jẹ́ tẹ́ ẹ̀ fi tàbùkù mi, kò sí jà ń bẹ̀, kò sí láburú ń bẹ̀. Ká tó wá wọnú ẹ̀ lọ, ẹnìkan wá ń bi mí lánàá nígbà tó wo ètò yẹn tán ó tẹ àtẹ̀ránṣẹ́ sí mi. Màmá mi tẹ àtẹ̀ránṣẹ́ yẹn ránṣẹ́ sí mi, mo mọ̀ pé tẹ́ bá ti gbọ́ ètò yìí ẹ mọra yín. Ìdáhùn sí ohun tẹ́ bi mí yẹn òun leléyìí. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe sọ ló ṣe rí, èmi náà dẹ̀ rí bẹ́ẹ̀. Mo ní ká má ti fi gbogbo ẹnu sọ̀rọ̀ níṣẹ́ mọ̀ pé mo ní ọ̀rọ̀ ṣìkù lórí ẹ̀. Ó bẹ̀rẹ̀ láti bi pé ní ìsinyìí wọ́n ya fọ́nrán arábìnrin yẹn, wọ́n ń kọ àkọlé sí pé ẹ wò ó ní ẹ̀rẹ́ni tó ń sẹnu bebebe lórí ẹ̀rọ ayélujára tó ń bú gbogbo èèyàn, àṣé kò lé èèyàn, àṣé kò mọ̀yàn. Wọ́n wá ya fọ́nrán ẹ̀ pẹ̀lú aṣọ tó wọ̀ yẹn. Obìnrin ni ẹni tá à ń sọ yìí. Nígbà tí
wọ́n fi síbi tán fi sí yẹn kò láṣẹ àti sọ pé bí mo ṣe fẹ́ wọṣọ ni, bí mo ṣe fẹ́ ṣe ni, báyìí mo ṣe fẹ́ lọ, báyìí mo ṣe fẹ́ bọ̀. Ara ohun tí wọ́n náà máa ń fi pé wọ́n fìyàn sọ́gbà ẹ̀wọ̀n pé wọ́n máa fi ń ṣe àtúnṣe láti kọ́yàn lẹ́kọ̀ọ́ ni pé wọ́n á gba gbogbo àǹfààní tó ní láti máa pàṣẹ àbí láti máa ṣe ohun tó wù ẹ́ fúnra ẹ̀ nígbà tó bá wù ẹ́ lọ́nà tó bá wù ẹ́. Wọ́n ní wọ́n fi ń fọgbọ́n kọ́yàn lọ́gbọ́n, mo gbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n kò síbi tí wọ́n wá kọ sí pé nínú pé wọ́n ń fọgbọ́n kọ́yàn lọ́gbọ́n yẹn pé ara òfin náà ló wá wà ó pé kán máa fìyà jẹ̀yàn bíi ká máa gbọ́ àhesọ ọ̀rọ̀ ni o, ọ̀rọ̀ tí ò fìdí múlẹ̀ ni o, àhesọ ọ̀rọ̀ ni o, bíi ká máa gbọ́ pé kán wá máa ní kán máa tùyàn sí ìhòhò ọmọlúàbí, kán máa fọwọ́ báyàn lára ní àwọn ọ̀nà tí ò tọ́ tí ò yẹ bíi ká máa gbọ́. Ìyẹn ti ń di pé wọ́n ti ń tẹ ẹ̀tọ́ ọmọnìyàn irú èèyàn bẹ́ẹ̀ lójú. Eléyìí tí à ń gbọ́ pé wọ́n ṣe lẹ́yìn ilẹ̀kùn tí a rí níta nìyẹn, tó sì ṣeé ṣe kó jẹ́ pé àwọn kan gan ti ya fọ́nrán ẹ̀, ó wà lọ́wọ́ wọn ṣùgbọ́n tí wọ́n bí ìyá ńlá ya baba ńlá kú wọn dáa kí wọ́n jù wá sórí ẹ̀rọ ayélujára. Bọ́n bá jù sí ọ, ìwọ tó bá lórí ẹ̀ ya wèrè pórí ẹ̀ kún pé o fẹ́ bá wọn gbé wá sórí ẹ̀rọ ayélujára, dán wò. Ṣé péjì ẹ lórúkọ? Ṣé o lórúkọ? Ṣá lè wádìí ẹni tó wà lẹ́yìn péjì yẹn tó ní? Wò ó bóyá ò ní fojú ba ilé ẹjọ́, bóyá ò ní jẹ́jọ́. Dán wò. Mi ò wá challenge ẹ láti mú ẹ pé kó o lè ṣe é. Mo wá challenge ẹ láti jẹ́ kó o mọ̀ pé tó bá ṣe ohun tí ò dáa ni, ohun tó sì lè gbé ẹ lọ ilé ẹjọ́, ohun tó lè ṣẹ̀wọ̀n sí, ohun tó lè dáràn sí ni. Nítorí pé ẹnikẹ́ni ò lẹ́tọ̀ọ́ láti máa firú fọ́nrán bẹ́ẹ̀ hàn. Pàápàá jùlọ ẹni tá à ń sọ yìí kò tíì sí ilé ẹjọ́ kankan tó tíì dájọ́ tán ti sọ pé ó jẹ̀bi ẹ̀sùn kankan. Wọ́n fẹ̀sùn kàn ni. Àwọn tán sì ní ó ṣe tán sọ pé kò bófin mu, nígbà tán bá ń ṣe ẹjọ́ wọ́n á ní kó mú ẹ̀rí nǹkan tó sọ wá, tó bá lè rẹ́rìí ẹ̀ mú wá, tó bá lè rojọ́ ẹ̀ láròjàre pé ohun tó ń sọ òun ò parọ́, wọ́n lè ní kò ṣẹ̀ pé kò jẹ̀bi. Tí ò bá rí mú wá, tó bá jẹ̀bi nígbẹ̀yìngbẹ̀yìn, wọ́n lè dájọ́ fún un gẹ́gẹ́ bí ohun tófin sọ, irú ìjìyà tó bá yẹ kó wà fún. Wọ́n lè ní kó lọ ṣe, yálà owó ìtanràn, yálà kó lọ padà sọ́gbà ẹ̀wọ̀n, èyí tó bá jẹ́ ń bẹ̀. Bó bá dẹ̀ wù àwọn tó jọ ń ṣẹjọ́, wọ́n lè ní tó bá ti bẹ àwọn, irọ́ tó pa máwọn tó sì lè lọ sọ fáwọn èèyàn pé irọ́ ló ń pa máwọn, tó sì lè ṣàlàyé ara ẹ̀ pé kò sí nǹkan táwọn fẹ́ fi ṣe pé kán jẹ́ ó máa lọ. Àárín wọn náà wà, ṣùgbọ́n ohun tó ṣe kókó tó ṣe pàtàkì tá a gbọ́dọ̀ mọ̀ lákòókò yìí ni pé gbogbo ẹni tí wọ́n bá ti gbé wọnú ilé ẹjọ́ báyìí, kí wọ́n ṣe ẹjọ́ ẹ̀, kí adájọ́ sọ pé báyìí lọ̀rọ̀ ẹ̀ rí, ẹni tí di ọ̀daràn, ohun tó ṣe ni irọ́ tó pa mọ́yàn ní tí ò sì lè mẹ́rin wá tí ò lè fìdí ẹ̀ múlẹ̀. Ẹnikẹ́ni nínú wa ò lẹ́tọ̀ọ́ láti pè ẹnìyẹn lọ́daràn, kódà kó jẹ́ pé ó ti ṣe nǹkan fún wa káwa lẹ́rìí ẹ̀ ká mọ̀ pọ̀ ọ̀daràn ni, níwọ̀nba àgbà tí ìṣàwá la pè lẹ́jọ́ tí sì ṣe pé adájọ́ ti dá ẹjọ́ yẹn tán ti wá fún wa níwèé pé ó jẹ̀bi ẹ̀sùn tá a fi kàn, a lẹ́tọ̀ọ́ láti pè lọ́daràn, a lẹ́tọ̀ọ́ láti lẹ orúkọ tí ò ṣe tiẹ̀ mọ́ ká tó wá sọ wípé ká wá máa ya àwòrán ẹ̀, ká máa yan fọ́nrán ẹ̀, ká máa yan ẹ̀wò òní, ẹ̀wò ó ń lọ wẹ̀, ká wá máa ṣe bígbà tá à ń fìyàn ṣẹlẹ́yà, à ń fìyàn ṣe ẹ̀sín. Tá a bá gba gbogbo kinní láàyè tó ń lọ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ kẹ́ tó mọ ohun tó ń ṣẹlẹ̀, wọ́n ó gbé fọ́nrán ibi tó ti ń wẹ̀ nínú ilé ìwẹ̀ tán ti yà ní hòhò, wọ́n ó gbé wá fún yín. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin abiyamọ àti ẹ̀yin ọ̀jọ̀gbọ́n èèyàn tó rí yín pé nígbà tẹ́ ẹ bá fi rírù yẹn, oníkálukú ó faraya, oníkálukú ó gbarata, ṣùgbọ́n a mọ̀ pé ibì kan ló ti máa ń bẹ̀rẹ̀. Ibi tó ti ń bẹ̀rẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ yìí, tí wọ́n ti ń ya fọ́nrán ẹ̀, ipò òun ló ń lọ yìí tó fẹ́ lọ wẹ̀. Ẹni tó tẹ̀lé èèyàn tó mọ̀ pé ó fẹ́ lọ wẹ̀, tó ya fọ́nrán tó jù sórí ẹ̀rọ ayé, tó gbé fún yàn tán jù sórí ẹ̀rọ ayélujára, àtàwọn wèrè tó wù kí wọ́n rán wọn ṣe àwọn táyé wọn á bàjẹ́, tí wọn ò rówó pé ohun tí ò dáa ni, ohun tí ò dáa ni, tí wọn ò rówó bẹ́ẹ̀. Kí ló mú yín rò yìí pé nígbà tán bá rí pé ẹ̀yin tí àwọn ń fi hàn, táwọn fi ń ṣẹlẹ́yà, ó ń dùn mọ́ yín, inú yín ń dùn, gbogbo yín ń support ohun táwọn ń ṣe, ìṣẹ́jú mélòó ló kù tí wọ́n ó ṣe débi pé wọ́n nìkan ya òwò ẹ̀ kí wọ́n tún jù sí wọn kan lè rí. So màmá mi,
ẹ rí sọ bẹ́ẹ̀ ṣe sọ, ibi tèmi náà tò sí nìyẹn. Ìdí nìyẹn tá a ṣe ń kìlọ̀ fúnra wa, tá a ṣe ń gbara wa nímọ̀ràn, tá a ṣe ń sọ fúnra wa pé ẹ má jẹ́ ó rí bẹ́ẹ̀. Ẹ má jẹ́ ká máa bá wọn gba nǹkan tí ò dáa láàyè. Yes, ó ṣẹ̀yìn, ohun tó ṣe ò dáa. Mo tún ń sọ, mo tún ń sọ, ìwọ tó bá gbọ́ tẹ́lẹ̀. Yes, èmi náà lè jáde kí n ní arábìnrin yẹn ṣe nǹkan kan tí ò dáa. Ṣé sí èmi fúnra mi personally ni? Rárá. Mo lè ló ṣe nǹkan kan tí ò dáa, pé àwa ọmọ kóòtù àjíire kan a nígbàgbọ́ pé ó ṣe nǹkan kan tí ò dáa fún wa. Kódà nínú ìrìn àjò tí gbogbo wa jọ ń rìn, pé ó hùwà kan tí ò tẹ́ wa lọ́rùn. Ṣùgbọ́n ìyẹn ò dífá fún pé kí n wá ní kí wọ́n máa fi ṣẹlẹ́sìn, kí wọ́n máa fi ṣẹlẹ́yà. Rárá o, kò jọra wọn. Nítorí pé mo ti sọ, ẹni tí ò tí kú ò tí mọ ikú tó máa pa òun. So gẹ́gẹ́ bí ìdáhùn mi sọ̀rọ̀ yẹn, màmá mi, ẹ má jẹ́ á fàkókò ṣòfò lórí ẹ̀. Nígbà tá a bá tún sọ̀rọ̀ lórí ẹ̀, á tún máa sọ yòókù lẹ́kùnrẹ́rẹ́. Ẹ jẹ́ kí n wá bọ́ sórí ọ̀rọ̀ ìbéèrè tí mo láwọn èèyàn ń béèrè lọ́wọ́ mi. Àtẹni tó rò pé òun fi ọ̀rọ̀ yẹn, ìbéèrè yẹn, òun fi dẹ pàkúté fún mi. Àtẹni tó béèrè tinútinú tọkàntọkàn lórí òótọ́, tó kàn fẹ́ mọ ìhà tọ́rọ̀ yẹn kọ sí mi àti ohun tí mo fẹ́ sọ. Inú ohun tí mo fẹ́ sọ ni eńkálùkù ó ti mú èsì ìbéèrè wọn, nítorí pé mi ò fẹ́ pẹ́ lórí ẹ̀. Mo dẹ̀ fẹ́ tètè ṣe kí n kúrò lórí ẹ̀ kí n tó máa ṣe gbogbo ohun tó kù tí mo fẹ́ máa ṣe lọ, torí pé mi ò fẹ́ kéèyàn kankan máa wá fi ọ̀rọ̀ yẹn kó wá máa fi yọ mí lẹ́nu, àbí ká wá máa gbà bí ẹni gbàgbà ọtí, àbí kí n ṣètò, àbí kí n sọ nǹkan kan kéèyàn kan máa rò pé àbí torí pé báyìí ni, àbí torí pé kò rí báyìí ni. Ó jẹ́ kó jẹ́ pé ó ṣe pàtàkì fún mi pé kí n yanjú ọ̀rọ̀ ẹ̀ báyìí kó tó di pé oríṣiríṣi àwọn ètò tí mo fẹ́ máa ṣe á máa lọ ní pẹrẹu. Níwọ̀nba ìgbà tó ń kálukú bá ti mọ ohun tí mo sọ àti ibi tí mo dúró sí, ẹnikẹ́ni ò ní wá máa fi ẹ̀sùn tí ò ń ṣe tèmi, wọn ò ní wá máa fi kàn mí. Ẹnikẹ́ni ò ní ní kùnsínú kùnsíta lórí ọ̀rọ̀ mi, nítorí pé wọ́n ń ròyìn pé wọn ò mọ ibi tí mo dúró sí, àbí wọn ò mọ ohun tí mo fẹ́ sọ. Ẹ jẹ́ á wá bẹ̀rẹ̀ báyìí. Mo mọ̀ pé ẹlòmíì gan tí ì wo ètò mi, àbí tí ì gbọ́ ètò mi. Ẹni tí ò gbé ètò mi rí látọdún tí mo ti ń kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho, tí mo ti ń kí, tí mo ti ń sà á, tí mo ti ń sọ gbogbo ohun tí mò ń sọ, tí mò ń ṣe gbogbo ohun tí mò ń ṣe. Gbogbo ìgbà táwọn èèyàn ń jáde, ó ṣe gbá ni, ó ṣàwo ni, tí mo wà nínú ẹni tó kọ́kọ́ ń sọ pé ẹ mú gbogbo ẹ̀rí ohun tẹ́ ẹ̀ ń sọ wá tá a bá rí. Kò sọ̀rọ̀ ńbẹ̀ tí wọ́n pín ètò yẹn gbà yẹn. Mo mọ̀ pọ́pọ̀lọpọ̀ ó rè ètò ìbá wọn ní ó fẹ́ bú olóyè ni. Ó ṣeé ṣe gan bí wọ́n bá ṣe rí tó bẹ̀rẹ̀ gan, tán tí mò ń tó fẹ́ ṣẹlẹ̀ kan ti sáré fi ṣọwọ́ sí olóyè. Gbogbo yín náà lẹ káàbọ̀, ẹ ṣé dáadáa. Ìwà ọmọlúàbí tó yẹ kó ọmọlúàbí mọ̀ wù, òun náà ni gbogbo wa jọ ń wù yẹn, ó dẹ̀ dáa bẹ́ẹ̀. Now, olóyè gẹ́gẹ́ bí èèyàn kan, mo ti sọ fún gbogbo wa, mi ní máa dárúkọ wọn púpọ̀, nítorí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó máa ń ròyìn pé olóyè la fi ń ṣètò, tá fi ń wá èrò. Yes, orúkọ tó pe èrò ni o, bẹ́ẹ̀ ni, ohun tó dẹ̀ dáa ni, kò dẹ̀ sóhun tó burú ńbẹ̀ fún ẹni tó bá ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n èmi máa ń fẹ́ràn láti jẹ́ kó yé àwọn èèyàn pé rárá, mo máa ń gbìyànjú pé ohun tí n bá lérò pé ó lẹ́tọ̀ọ́ kí n ṣe nígbà tó bá yẹ kí n ṣe ni mò ń ṣe. Mi ò ṣe nítorí pé mo fẹ́ kó mú nǹkan báyìí wá fún mi, àbí torí nǹkan báyìí. Ìdí nìyẹn. So tẹ bá ti ń gbọ́ tí mò ń sọ pé olóyè, ẹ ti mọ̀ pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho náà ni mò ń sọ yẹn. Lórí ọ̀rọ̀ yìí, kò sólóyè méjì tí mo fẹ́ pè. Gbogbo bí tí n bá ti pe olóyè Sunday Adéyẹmọ Ìgbòho náà ni mò ń sọ yẹn. Kó tó di àkókò tá a wà yìí, kí wọ́n tó bẹ̀rẹ̀ Yorùbá Nation rárá, àwa kan wà tá a ti gbúròó èèyàn tó ń jẹ́ olóyè, tá a dẹ̀ ń fọ́lò wọn, tá à ń wo orú ìṣẹ̀dá tí wọ́n jẹ́, tá à ń wo orú ohun tá à ń gbọ́ ń pa wọn, tá à ń wo orú ohun tó ń ṣe. Tí Yorùbá Nation bá wá bẹ̀rẹ̀,
tó lóye náà wá wọnú ẹ̀ tá a bá rí wọn bẹ̀ tínú wa wá dùn pé ẹni tá a ti mọ̀ tẹ́lẹ̀ ni tá a ti ń gbúrò ẹ̀ tá a wá dunnú tá a yọ̀ àti ìṣòhun tó burú àti ìṣòhun tó bàjẹ́ ìdùnnú ló ṣubú láyọ̀. Gbogbo ohun tó wá ṣẹlẹ̀, gbogbo ohun tó lóye ṣe bó ṣe yẹ kọ́mọlúàbí bó ṣe yẹ kákíkanjú ṣe ni. Èmi ò wá bẹ́ẹ̀ jiyàn pé ẹnìkan mọ̀ ẹnìkan ò mọ̀ ó ṣe gbá ó ṣàwo ó ṣe kòkò bàbá sàsùn, ìyẹn kọ́ ni mo wá bá anybody discuss níbí báyìí. Àìmọ̀ rìn kórí má mì. Mi wá defend olóyè pé kò ṣàṣìṣe kankan. At the same time mi dẹ̀ wá bá anybody discuss pé olóyè ṣàṣìṣe. Ní ọ̀dọ̀ tèmi, ojú tèmi fi wo olóyè, ojú tèmi fi wo ìrìn àjò yẹn, ọwọ́ tèmi gbé wọnú ẹ̀, ìrìn àjò tèmi rìn ń bẹ̀ àti gbogbo bí mo ṣe ṣe, ojú yẹn àtàpá abẹ yẹn lèmi máa gbà fi wo ọ̀rọ̀ tèmi tí mo máa fi sọ̀rọ̀ tèmi. This is my own personal opinion now, not any other person's. Mind you, gbogbo wa náà lájọ rìnrìn àjò yẹn, gbogbo wa lájọ wà ń bẹ̀. Ọ̀nà tó ní kálukú gbà wọnú ẹ̀ ló gbà yàtọ̀. Ṣé rí ọ̀nà tó ní kálukú tún gbà mọ olóyè láàrin wa ó yàtọ̀ síra wa. Àwọn míì wọ́n á náwọn ò mọ olóyè rí, inú ètò Yorùbá Nation yẹn làwọn ti rí wọn. Ìgbà táwọn rí wọn tó ń sọ̀rọ̀ ó mú fa wọn. Now mi ìró olóyè sójú rí bọ̀ mo ti mọ olóyè tipẹ́ bẹ́ẹ̀ ni àríra sójú rí àbára sọ̀rọ̀ rí dòní bọ̀ mo ti mọ̀ wọ́n tipẹ́, mo ti ń follow wọn bẹ́ẹ̀ ni. So ṣe ti rí pé opinion oníkálukú wa nípa ẹni tá à ń sọ yìí ó máa yàtọ̀ síra wọn. Ọ̀tọ̀ ni opinion tí mo ti ní nípa wọn before Yorùbá Nation, ọ̀tọ̀ ni opinion tí mo tún form nígbà tá a wà nínú Yorùbá Nation, ọ̀tọ̀ ni opinion tí mo ní lọ́wọ́lọ́wọ́ nísìnyí. Ṣùgbọ́n gbogbo ẹ̀ tí n bá pa gbogbo ẹ̀ papọ̀, personal opinion tèmi based on everything combined lèmi máa fi sọ̀rọ̀. Ó máa yàtọ̀ sí tẹlòmíì. Mo fẹ́ jẹ́ ká láàrin yẹn kó yéra wa. Now nǹkan kan tí mo nígbàgbọ́ nínú ẹ̀ tí mo dúró lé lórí tí ò yẹ, tí ò dẹ̀ dìgbà tí mo bá ń pariwo, tí ò dìgbà tí máa ń play national anthem lójoojúmọ́, bó tiẹ̀ jẹ́ pé lómi ó mọ play national anthem lójoojúmọ́ ṣùgbọ́n wọn ò mọ nǹkan tó ń ṣe. Owó tí wọ́n rí díẹ̀ náà ń wá, kò ń ṣèfẹ́ national anthem Yorùbá yẹn náà ní débẹ̀. Ẹlòmíì gan ó play national anthem yẹn tán yóò tún mọ̀ ba ilẹ̀ kóòtù àjíire yẹn yóò tún mọ̀ bàjẹ́ ni. Yóò sì ti gbà pé national anthem tó kà tán yẹn òun sọ àwọn nǹkan kan bẹ̀ pé ó mọ̀ gbé orílẹ̀-èdè yẹn ìlú ẹ̀ ó mọ̀ gbéga ó mọ̀ túnṣe ni ò ní bàjẹ́. Ṣùgbọ́n lórí ètò ibi tó ti play national anthem yẹn náà ni ó tún ti bẹ̀rẹ̀ nǹkan tí ó mọ̀ ba ilẹ̀ kóòtù àjíire jẹ́. Ìdí nìyẹn láàrin ìgbà kan èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo rò pé okay, a ti sọ national anthem yìí di nǹkan ìṣeré, a ti sọ di nǹkan pé I just have to play it. Once I play it, people will believe I'm doing Yorùbá Nation and then I can do whatever I like after that. No. For some of us that really don't understand why some of us stop playing it. Yes, we play it. That's why sometimes when you see me on my show and you hear somebody call my phone and you hear the ringing tone, is that Yorùbá Nation national anthem playing on my ringing tone. I love it. I play it. I listen to it every day. It's just that it got to a stage, I saw that the way people are using it, we are beginning to bastardize it. And it doesn't make sense. I chose not to be a part of that. That doesn't mean I don't like it. That doesn't mean I don't want it. And that doesn't mean I've stopped believing in the struggle. Ìwà mi àtòhun tí n bá ń ṣe, àwọn ọ̀rọ̀ tó ń tẹnu mi jáde sí struggle yẹn, òun ni kẹ́ ẹ máa fi dá mi lẹ́jọ́, òun ni kẹ́ ẹ máa lò. Don't assume anything. Because o ò dénú mi, o ò dẹ̀ lè mọ ìyá ọ̀sọ́jọ́ ṣọlọ. Now, as far as I'm concerned, as at today tá a ṣe ń sọ̀rọ̀ yìí, mo ṣì nígbàgbọ́ yìí pé
orílẹ̀-èdè olómìnira Oòduà kóòtù àjíire òun ni nǹkan ẹyọ kan ṣoṣo tó jẹ́ ọ̀nà àbáyọ fún àwa ọmọ Oòduà, àwa ọmọ kóòtù àjíire bí. Ọ̀nà àbáyọ kan ṣoṣo tí mo rí nìyẹn. Ṣé mo lè gbà fún wa? Rárá. Ṣé mi nìkan, ṣé mo lè dúró báyìí kí n sọ pé mo mọ bá ṣe gbà, mo mọ bá ṣe ní gbogbo ẹ̀? No. Ṣé mo ní idea? Yes, mo ní. Ṣé mo ṣetán àti share idea mi? Yes, mo ṣetán. Ṣùgbọ́n with a clause. Clause wà nú ẹ̀. Ṣé mo ṣetán? Nígbà tí n bá nígbàgbọ́ pé àkókò tó, tí mo dẹ̀ rí àwọn tí a jọ fojú jọra wa, tí mo dẹ̀ mọ̀ pé a lè jọ ṣe, tí Elédùmarè ó ràn wá lọ́wọ́ tí ó ṣe é ṣe. Ṣé mo ṣetán to give it all it takes and everything I have? Yes, mo ṣetán. So ìyẹn ò rújú. Let's get that clear. Ìyẹn ò rújú. Ṣé just anybody ló lè pè mí kan náà ti kẹ́gbẹ́ kan jọ ẹ̀yàn kìnnìkan nǹkan tá a fẹ́ ṣe kí n máa bọ̀? No. Èmi fúnra mi màá wò yín, gbogbo ẹgbẹ́ tó bá wà màá wò látòkèrè. Because I'm not looking for just any group of people or just any crowd of people that say, Esobe, ohun tá a fẹ́ ṣe ni, ó yẹ mọ́ bọ̀ ẹja pọ̀ ẹja máa. I'm looking for people of like minds. Like-minded people. People that I will also see in them that they have the same passion I have. We have the same belief. Kò di dandan kí gbogbo ẹ̀ align tán pátápátá. People that are reasonable. People that will be vetted, and I'm going to understand that, yes, even when we have conflicts, we will resolve it in a reasonable way. It's not going to be, a fight for all, where everybody will bring knife and dagger. Every little conflict, then we will start, fighting each other and calling each other out unnecessarily. No, I'm not ready for anything like that. And I don't want to be in anything like that. But when the time comes, being the type of person I am, and based on my belief, I believe when the time comes, Elédùmarè will let me know that, yes, these are the right set of people I should mingle with on this issue. That side is also settled. Now let's come back to the main issue of the day. Oloye. So there is all this news going around. Because like I told somebody, I said, I've still not heard it from him. And I would so much love, I would be so happy to hear it from him that this is what he's doing now. And this is the way he's going. Maybe he has already come out and said it and I didn't see it. So I apologize for that. If anybody has seen any video where he came out and said it himself that this is what I'm doing and this is where I stand and these are my reasons, maybe I've not seen it. Please, if you have such videos, you can send it to me so I can watch it. But I've not seen any. Yes, I've had people close to him say stuff that looks like that's his stand. I've seen video where people are talking on his behalf saying this is where Oloye stands. And I'm not saying they're lying because I want to believe that they cannot lie. Even if they are lying, I will still say then we should have seen a video from Oloye saying don't listen to what they are saying. Now, does Oloye owe anybody any explanation for whatever he does? No. Does he have to come and beg us that this is what he wants to do? No. Because he's an individual. He has blood running in his veins too. Mo sọ lánàá mo ní bí onírèṣe Olóyè bá ní òun ò fi gbá mọ́, èyí tó ti fínlẹ̀ ò lè parun, kò dẹ̀ sẹ́ni tó lè mú sí.
The same thing goes for myself. Anybody can decide what they want to do, and nobody should be offended or get annoyed about it. We all have our different lives to live. Ẹ wo arábìnrin tí mo rọra sọ̀rọ̀ ẹ̀ tí gbogbo àjọ gbọ́ yẹn. Tọ́ máa sọ pé òun ni wọ́n máa mú, tọ́ máa tì mọ́lé, tọ́ máa fi ṣẹ̀sín bẹ̀ yẹn. Térò ò ní wọ́ jáde tá à ní máa gbáriwo lórí social media. A lot of us will argue that and say, no, it's not possible, it's not going to happen. But did it happen or not? It did. It did. In fact, you will be surprised. Some of the so-called people that you would think they are our friends, that they do talk to her, or you've seen them with her before that looks like they have a good rapport. You'll be surprised at the end of the day, some of them even came out and spoke against her. Even the so-called people that came to her and said she was speaking for them, and she told them that they should bring their evidences and use her platform, to fill their opinion or to share their grievances with the people. At the end of the day, I saw some people staging shows and calling some of those people saying, where is this person? They should come now and say something about this. And I was surprised when I saw that one of them actually responded and said he would talk to the person in private. But the lady in question that was jailed was not a righteous person. She did some stuff they don't like. But you are just saying this now. You didn't say that before. All of us believe, whatever she did with all of you or whatever was going on, everything was fine. I'm going there because I want us all to understand that you can choose to fight against injustice. That don't mean you are perfect. And for all of us watching people that stand and say they are fighting against injustice and supporting people that they feel like have been victimized, we need to remember that if they choose to come out and say, we're not doing that anymore, or we are changing the way or mode of operation, we shouldn't be mad with them. We don't know what is going on. We don't know what they are facing. We don't know what they have seen. We don't know their experience. We don't know what prompted that decision they are making right now. That's why we need to be careful. Yes, if truly Oloye has decided to support a certain political party, yes, most of us don't like to hear that. But at the same time, you need to remember, oníkálukú ló mọ ibi tí bàtà ti ń ta òun lẹ́sẹ̀. Speak for yourself. Let me speak for myself. Ever since Oloye has gone through what he has been going through, hey, we all did whatever little help we felt like we could do. But he's the one that was feeling the pinch. He's the one that knows what was going on. He's the only one that knows what he lost. I don't know, because I've not been in his shoes. See? Even for some of the other people that got arrested in this struggle, they are the ones that know how it feels. They are the ones that knew what they went through. I don't know. I was not arrested. So Oloye is the only one that can say, this is how I feel. And this is what I believe I want to do. And at the same time, I believe we shouldn't be mad at him for doing whatever he chose to do. I think we should all just accept that and agree with him. Like, if that is what you want right now, we don't have any issue with that. And we will respect you. We will respect your opinion on that. It may not be our choice. It does not have to be our choice. The only thing Oloye cannot do is Oloye cannot force all of us and say we all have to come with him and do what he wants to do. Just as we cannot force Oloye to do what we want him to do.
That is one thing we all need to understand. Yes, we cannot force Oloye to do what we want him to do. We cannot force him to be what we want him to be. He has a choice to choose what he wants to do. He has a choice to choose who he wants to be. The same way, Oloye cannot force us to be who he wants us to be or what he wants us to be. Yes. So for this reason, I would say we all need to respect the man's opinion. We need to respect his choices at this point, at this moment. If this is where he wants to say, hey, I want to rethink, I want to sit down and rest, I want to think for a while. I want you all to remember the heroes of yesteryears all lost their lives in the struggle. That is the key point I want you to hold on to. The former heroes, all the heroes of yesteryears, lost their lives in the struggle. Yes, the heroes of yesteryears lost their lives in the struggle. Yes, today we remember some of them. We say great things about them and we give them accolades. But at the same time, don't forget that not each and every one of us believe that they deserve those accolades or that they are heroes. Just as you can see recently, a lot of people are coming out attacking the late Chief Obafemi Awolowo's reputation, attacking his family. Mo rí wèrè àfáà kan gan tó jáde, mo pè ní wèrè, yes, ó dẹ̀ gba ẹnu mi, because èèyàn tó bá lè worú èèyàn bíi bàbá Awólọ́wọ̀ yẹn sùn tó wá ń sọ pé kò sí kankan nú àwọn ọmọ ẹ̀ tó soríire àbọ̀ ọmọ ẹ̀ wo lẹ gbọ́ tó ń dárúkọ wọn nínú olóṣèlú. You see, ibi tá a bára wa nìyẹn. Must you be olóṣèlú kó tó jẹ́ olóríire èèyàn? Must you be olóṣèlú kó tó lórúkọ? Must you be olóṣèlú ká tó mọ̀ pé èèyàn dáadáa ní láwùjọ? Ṣùgbọ́n ibi tá a bá society wa nìyẹn. Wèrè idiot fool tó ń sọ̀rọ̀ yẹn tó pera ẹ̀ láàfáà, ó wà lára àwọn tó jàǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́, àwọn bàbá rẹ̀ jàǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́. The so-called people tó lọ ń dárúkọ tó fi ń ṣàpẹẹrẹ ohun tó ń sọ, gbogbo àwọn yẹn pátápátá kò sẹ́ni tí ò jàǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́ tí ìjọba tí àwọn bàbá Awólọ́wọ̀ gbé kalẹ̀ ńgbà yẹn tí wọ́n ṣe. So nínú tó máa ń sọ pé kéèyàn máa fi nǹkan ṣe nǹkan àmúyangàn àbí kéèyàn máa fi nǹkan sọ̀rọ̀ pé ọ̀rọ̀ oríire, gbogbo ẹni tó kà kalẹ̀ tó sọ pé wọ́n bímọ, wọ́n soríire, wọ́n ní nǹkan àmúyangàn, àwọn ọmọ wọn ń jẹ mínísítà, wọ́n ń jẹ kọmíṣánná, wọ́n ń jẹ sínétọ̀, gbogbo wọn lórí foundation tí àwọn bàbá Awólọ́wọ̀ gbé kalẹ̀ nínú ìjọba wọn ni wọ́n ti build ara wọn up before they became anything. Moreover, bí mo ṣe máa ń sọ fọ́pọ̀lọpọ̀ wa, ọ̀rọ̀ eléyìí topic ọjọ́ mi tá a máa wá treat ni, but I have to digress and go in there because I want some things to be clear to us. Myself inclusive. Why do you think I chose to go offline and go on a spiritual journey and learn from the elders and let them counsel me? It's because I don't want to fall into any pit. I don't want to fall into any being dog for me, like you did for those of yesteryears. I'm learning from what happened to the people of the past. All the great men, all the great women, all the warriors of yesteryears, what led to their downfall? That some hoodlums, some idiots, some bastards among us today are still coming out to say those people don't amount to nothing, that we are just calling them heroes. So the same thing goes for all of us. So it means right now, no matter what each and every one of us does, if we are not careful, if we do not apply sense, some people are coming in future that they are going to bastardize everything and say we didn't do nothing. With all the sacrifices some of us are making right now, some people are coming and they will look around and say, oh,
Why are you mentioning this person's name? Oh yeah, show me the hotel he built in Nigeria. Oh, show me the beautiful houses, mansions they built. Now, you and I are taking our money. We are putting it towards a struggle so that everybody can live in peace and harmony. Why some people are stealing the money, our own commonwealth, stealing it, building their own lifestyle. And those same set of people are the people that will come back and be abusing us many years in future when we are all gone, that we're nobody. We don't amount to nothing. This is not about they are not going to do it or it will not happen. If they can do it to Baba Awolowo, then they can do it to anybody. Ẹ gbàgbé bó ṣe jẹ́. Tá a bá lè rí wèrè amukun mẹ́kọ̀ọ́ kan tó tẹ̀lé máa jáde. Don't get me wrong. Mi sọ pé gbogbo nǹkan tí Baba Awolowo ṣe ló dáa. Mi sọ pé Baba Awolowo lè kù síbì kan. But bring that individual, that one person jáde wá fún mi nílé ayé yìí tí ò ní shortcoming. But mo lè argue with anybody nílé ayé yìí wípé mú gbogbo àṣìṣe àti gbogbo àìdá tó bá ní Baba Awolowo ṣe jáde gbé lẹ̀. Jẹ́ ká wá kó gbogbo dáadáa tí Baba Awolowo ṣe, jẹ́ ká gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Dáadáa Baba Awolowo máa outweigh any àṣìṣe tó fẹ́ gbé wá pé wọ́n ṣe. Tí dáadáa wọn bá ti wá outweigh any àṣìṣe tó fẹ́ gbé kalẹ̀, kò sọ̀rọ̀ ńbẹ̀. O rí kinní tí wọ́n gbé tí wọ́n fi ṣe symbol ilé ẹjọ́ ni, scale, right? It means we have to balance the scale. It must not tilt one way, right? But tá a bá ní ká gbé àìdá èèyàn àti dídáadáa èèyàn sí orí scale, tí dáadáa ẹni yẹn tó bá ti ní more power ju àìdá ẹni yẹn lọ, ó mì pé dáadáa yẹn la máa wo, a lè wo àìdá yẹn mọ́. Kì í ṣe pé mo ní kẹ́ pa àìdá yẹn rẹ́. Moreover, anybody tó bá fẹ́ sọ̀rọ̀ lé ni pé bóyá Baba Awolowo hùwà kò dáa àbí kinní kan. Maybe ó ti jìyà ẹ̀ṣẹ̀ whatever tó wù kó ṣe tó wrong. Maybe ó ti jìyà ilé ayé kó tó lọ. But dáadáa tó ṣe kalẹ̀ táwa dé bá, kékeré tá a dé bá, àtèyí tá a gbọ́ táwọn òbí wa sọ fún wa, òun la mọ̀ mọ́, òun la fi ń ròyìn ẹ̀. But we will come back to Baba Awolowo issue in future. We will talk about it. So, on Oloye's issue, if that is Oloye's choice, if that is his decision, I respect that choice. I respect that opinion. I don't have any beef against Oloye. Actually, I still like him. I still love him because I've known him before the struggle. The struggle will not be an hindrance to the kind of love I have for him before. He's still the same person to me that I knew before. He has not changed. Yeah, in the struggle, do I like everything he did? No. But does it make him a bad person to me? No. Did he offend me? No. I respect his opinion. I respect his choice at this point. And I know Oloye will respect my opinion and my choice too. Now, does that now mean that where Oloye is going and what Oloye is doing is what I have to go and do so that people will know I love Oloye? Do I have to follow Oloye? Do I have to be doing what Oloye is doing? Do I have to be shouting whatever Oloye is shouting? No. And I know Oloye will not be mad at me for not doing that. Oloye, I believe he's not going to have any grievances against me for not going the way he's going. No. And that's the way it should be. Every man has a choice. And every man can decide for himself. Whatever Oloye has been chosen to do in life is on his journey. He's trying to fulfill his mandate in life according to whatever he believes.
while I'm also trying to do the same thing according to what I believe. I'm trying to fulfill my mandate. The mandate that I believe Eledumare gave to me is what I'm standing on, is what I'm working on. And I believe Eledumare is the one directing my steps, showing me how to go about it. Not any man, not any individual. Yes, he has surrounded me with people that will help me along the way. There are still some other people that will still help me along the way that I don't even know yet. I believe it's the same for Oloye. So if Oloye understands his part, if he understands the part he has to take to fulfill his destiny, who am I to say no? Who am I to stop him? Who am I to say anything against him? Personally, he has not offended me. You see, everything I did in the struggle, everything I gave, there are stuff that I believe I can afford to lose. So therefore, I have no grievances about what I did or what I lost. Now, where I saw that I was beginning to look or to act like a nuisance based on stuff that really don't concern me, but I thought needs to be addressed. And I found out like, okay, what if at the end of the day, the actual people that are involved in this or are being called out or responsible for this stuff that people are talking about that is making me feel like I need to say something or I need to pick on, these people saying this. When I realized that, okay, I don't know their mind. I don't know how they feel. Èmi sì ní, ajàmọ́màlà ni mí. Yes, when I feel you are doing something that can derail the struggle or that can bastardize or give us, bad reputation or image in the press, if I pick on you, my own fight does not know any boundary. Like, this is where to stop. I will go all the way. But the moment I realize that, okay, we have some people that can just raise up their hand and say, àràn yín débẹ̀ yẹn ó ti tó. Oh, lágbájá ṣe ohun tó ṣe yẹn ó ti tán mọ́ ọ lọ, kò sọ̀rọ̀ ńbẹ̀. Then I realized like, okay, mi ò lè máa hùwà ajàmọ́màlà láàrin yìí o. Mi ò dẹ̀ lè mọ̀ ọ́ ju ìyá ọ̀ṣọ́ lọ. I stopped doing it. I stopped doing it. And ever since then, I've had my peace. And I didn't have any problem with nobody since then. Still, that didn't stop me from doing what I'm set out to do. So, I want to believe that as at this morning, after you have listened to this show, you will understand my stand. And you will understand that whatever Oloye is doing, whichever way he goes, he has my support. He has my support not in the sense that I'm going to go there with him, if that is not the path that Olodumare has chosen for me. But he has my support and my blessing in the sense that I respect his opinion. And I respect that he chose to do what Olodumare has destined him to do. And on that note, I'm going to rest my case on this issue. And I'm not going to entertain any other question about this issue again. Not in my inbox, not as a text message, not as a DM, not as a message on my messenger. Neither will I entertain any question about this on my live show when I come on live on a show. Finally, this is an advice to all of us speakers, bloggers, whatever name you believe you want to go by. It's an advice. I'm not saying I'm smarter than anybody or anything.
You see, whenever you are on your show and a message pops up, I want you to pay attention to certain things. First, check that profile. Does he have a real name? That's number one. Number two, does he have the actual picture of the person that sent that message? If it doesn't, if you don't mind, delete it. Don't even pay it attention. Don't even think about it. Don't even bother to answer such a person. My reason: it's a tactic that our enemies are using to bring us against each other, to cause chaos, to cause mayhem, and to confuse us the more. And if you say right now you don't know that we have a lot of enemies, you are deceiving yourself. You are deceiving yourself. We have the ones that wants to take our land. You know who I'm talking about, the Fulanis. They are already mixed up with us, and they are doing everything possible to cause mayhem, to cause trouble, to bastardize our well-established kingship, which you have seen is already at play. You see where everything is going now. Ṣé rí ibi tí wọ́n ti àwọn tí wọ́n ń tì dé, ṣé rí ibi tọ́rọ̀ ń lọ. Ọ̀rọ̀ tó wà nílẹ̀, ohun tí gbogbo wa jọ ń ṣe, ó gba kí everybody apply sense, ká apply brain. Yes, a máa jàjà struggle yìí, a máa continue, a máa ṣe, but ó gba kí everybody ṣí gbogbo number 6 tó bá tẹ̀ pé 7 gan, gbogbo senses tó bá ní lára, ó gba kí everybody ṣí lẹ̀, tójú tìyẹ́ lápárò fi ń ríran. Kò dẹ̀ gba ká ṣẹ̀ṣẹ̀ tún bẹ̀rẹ̀ ìjà tí ò nídìí kankan láàrin ara wa. Because nínú ìjà, nínú èdè àìyedè, nínú àìgbára wa yé yẹn, òun làwọn ti máa thrive, náà ti máa succeed, náà ti máa rọ́ṣẹ́ tán fẹ́ ṣe láàrin wa ṣe. So please, tẹ́ bá ti rí any profile tẹ́ ń ṣètò tó wá tó kọ nǹkan kan àbí tó sọ nǹkan kan, nǹkan yẹn lè fẹ́ bí yín nú. Tẹ́ bá ti wò tí ò sí orúkọ èèyàn gidi ńbẹ̀, àbí tó orúkọ yẹn ò look like orúkọ tó rí ọ, ẹ máa mọ̀. Tí ò sí fọ́tò ẹnìyẹn ńbẹ̀, ó bá ṣe ṣe delete ẹ̀ dànù tàbí kẹ́ ignore ẹ̀, kẹ́ má dá lóhùn. Tó bá ṣeé ṣe ká wá gbà pé èèyàn ló wà lẹ́yìn orúkọ yẹn, ṣùgbọ́n kò sáwòrán ńbẹ̀, ẹnikẹ́ni yẹn pè wọlé sórí ètò, kó a gbóhùn ẹ̀, kó sọ̀rọ̀ jáde lẹ́nu. Bírú èèyàn bẹ́ẹ̀ ò bá ti lè ṣe kankan nu gbogbo ohun tí mo sọ yìí, ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ ẹ̀ kó tó wọn à ń yọ àdá sí. Ẹ má dàrú wọn lóhùn. Ẹ má jẹ́ kán pàkúta sí rẹ̀ sí yín. Ẹ má jẹ́ kán da ètò tẹ́ ń ṣe rú. Ẹ má jẹ́ kán dí yín lọ́wọ́. Mo fọlọ́run búra fún yín, tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀, ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ètò tẹ́ ń ṣe tó máa ń dàbí pé mi máa ń padà fẹ́ já síjà àbò fẹ́ mú jà wá, ẹ rí i pé kò ní mú jà wá, kò sì ní já síjà. Kó máa ṣètò lọ kéèyàn kan déédéé kó gbórúkọ èèyàn kan wá lára àwọn sọ̀rọ̀sọ̀rọ̀, kó wá kọ́ kó ló sọ báyìí pa àbó ṣe kinní kan. Ẹni tó sì wá kọ nǹkan tó wá sọ nǹkan fún ẹ kò lórúkọ, kò sáwòrán ẹ̀ ńbẹ̀, kò sì pè wọlé kó dárúkọ ara ẹ̀, kẹ́ gbóhùn ẹ̀, kẹ́ tiẹ̀ mọ irú ẹ̀yà àbí irú èèyàn tó jẹ́. Ṣùgbọ́n torí nínú sísọ̀rọ̀ sí wa, ẹ ti mọ ẹlòmíì tó bá jẹ́ àmúlùmọ́là láàrin wa. Ó lè gbọ́ Yorùbá o, ṣùgbọ́n ẹ ti mọ̀, ara ti fò yín. Elédùmarè á kọ́ gbogbo àmọ́ ṣe. Lágbára Ọlọ́run, láṣẹ Èdùmàrè, ohun tó wu gbogbo wa lọ́kàn tá a fẹ́, Elédùmarè á ṣe fún wa. A ní ṣàṣetì, lágbára Ọlọ́run, láṣẹ Èdùmàrè. Ojú ìtinú alẹ́, ojú òní tí kankan nu wa, a sì ní gbọ́kú ẹnikẹ́ni nínú wa, lágbára Ọlọ́run, láṣẹ Èdùmàrè. Àìsàn ò ní gbé kankan nu wa dé o. Mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà, màá tún sọ, kó rí fún mi bí mo ṣe fẹ́ kó rí fún olóyè, kó rí fún mi bí mo ṣe fẹ́ kó rí fún gbogbo yín.
ṣùgbọ́n lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè náà gbogbo ẹni tí ò bá ti lè bọ́ síta kó sọ pé kó rí fóun bóun ṣe fẹ́ kó rí fún mi, gbogbo kẹ́kọ̀ọ́ tẹ́nìyẹn bá rò sí mi k'Ẹlẹ́dùmarè kó máa jẹ́ kó jẹ́ títí wọn láṣẹ Èdùmàrè. Ó jẹ́ bó ṣe jẹ́ lórí ètò lénìí. Ẹ tún máa retí wa fún àkọ́tún ètò. Ẹ má gbàgbé, mo ní màá máa gbé àwọn èèyàn kan wá, mo sì ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́. Wọ́n á máa bá wa sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan tó ní í ṣe pẹ̀lú ìran wa, àṣà wa àti ìṣe wa. Elédùmarè á gbà fún wa. Àwọn náà ó mọ gbọ́ mi báyìí, wọ́n ó gbọ́ ètò yìí. Wọ́n á mọ̀ pé tọ̀, mo ti ń sọ fún gbogbo èèyàn o, tẹ́ bá ń gbọ́, ọwọ́ yín ló kù sí, mò ń gbé yín bọ̀. Àwọn èèyàn sì ń pòǹgbẹ. Ó láwọn nǹkan kan tí mo fẹ́ kí ẹ bá wa tàn mọ́lẹ̀ sí. Kò sì sẹ́ni tó lè mèdè àyàn, tó lè mèdè ìlú bí àyàn tó mú kọ̀ǹgọ́ ẹ̀ dání, àbí bẹ́ẹ̀ kọ́ ni. Òun ni mo ní ká fọ̀rọ̀ yẹn ṣe. Òun la ṣe máa ké sí gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan tá a máa pè yín pé ẹ wá bá wa dá sétò. Gẹ́gẹ́ bí gbogbo yín ṣe ṣe mọ̀ lórí ìkànnì tèmi, mi ò fi kànnì mi lẹ̀ fún ẹnikẹ́ni láti kàn wá bẹ̀ láti wá máa sọ ohunkóhun tó wù wọ́n. Tẹ́ bá wá rí tí n bá máa gbé èèyàn wá, àbí tẹ́ bá rí tí mò ń gbé àwọn èèyàn wá, mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé àwọn èèyàn tí mo mọ̀ pé wọ́n lẹ́tọ̀ọ́, tí wọ́n tọ́ láti máa gbé wa ni. Elédùmarè á ràn wá lọ́wọ́, á gbà fún wa. Jíjẹ mímu wa kò ní bọ́ síbi tó ṣòro. Gbogbo ẹni tó ń bẹ Ọlọ́run fún iṣẹ́ alálùbáríkà, iṣẹ́ gidi, Elédùmarè á bá mi ṣe yín láàánú, á pèsè iṣẹ́ gidi fún yín. Iṣẹ́ kékeré, owó ńláńlá. Ẹni tó ń wojú Elédùmarè fọ́mọ, Elédùmarè, mo bẹ̀bẹ̀ lówùúrọ̀ yìí, ẹ bá wa pèsè ọmọ fún wọn. Ẹ jẹ́ kọ́lé ayọ̀ kó sọ nínú wọn. Gbogbo ẹni tó ti bí káwọn ọmọ wọn mọ́yàn kú o. Àwọn àgàn kan tọwọ́ àlàbòsùn kan rí fipọ̀ ọmọ lára o. Gbogbo òbí, ọmọ yín ò ní yàn kú, gbogbo wọn ni wọ́n á ṣoríire. Gbogbo àrídùnnú gbogbo apáta kò ní pa wá lẹ́kún láṣẹ Èdùmàrè. Títí dìgbà tá a bá tún pàdé, èmi ọmọ yín àbúrò yín ni, Dr. Ọlábánjí Ọlágúnjú. Èmi lọmọ wọn lódò ọwá, ọmọ atakìtì lórí ìrókò, ọmọ àfẹnú gbégbá ẹbọ. Èmi lọmọ òjíwìjíwì fọwọ́ bẹ́gún tẹ́lẹ̀. Mo ní ká ríra láyọ̀, ká pàdé láyọ̀. Ẹ ṣeun.